Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọrú ẹ làbọyè hallelujah o. Èmi ọmọ yín náà ni Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Mojúbà àkọ́dá, mojúbà àṣẹ̀dá, mojúbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mojúbà lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà. Ẹ̀yin tẹ́lẹ̀dùmarè gbélé ayé lọ́wọ́, mojúbà lọ́wọ́ Olúbíkín èyí tó kọ́ já ewé. Mojúbà lọ́wọ́ ọ̀sà ìbíkín èyí tó kọ́ wa gbò, mojúbà lọ́wọ́ bàbá mi Ráímì Oṣùọ̀lálé o. Ẹ̀yin ènìyàn mi, mo kí yín ẹ kú ọjọ́ méjì. Elédùmarè ọba ò ní fi wá sílẹ̀ o. Lónìí mo fẹ́ fún yín ní àṣírí ńlá kan ní òní. Mo fẹ́ fún yín ní ògbóǹtarìgì iṣẹ́ ńlá kan ní òní. Ẹ má bá mi ká lọ o. Kí lorúkọ iṣẹ́ yìí? Iṣẹ́ yìí ni à ń pè ní ògùn ìdáríjì àwọn ẹlẹ́yẹ. Ògùn ìdáríjì àwọn àgbà tó dájú. Kí ló ń pè ní ìdáríjì àwọn ẹlẹ́yẹ? Kí ló ń pè ní ìdáríjì àwọn àgbà? Bá ṣe mọ̀ yí pé àwọn àgbà, àwọn náà ni àwọn ẹlẹ́yẹ, nítorí pé àwọn ni Elédùmarè gbélé ayé lé lọ́wọ́. Àwọn náà ní kí wọ́n mọ̀ sí ilé ayé bó bá ṣe wù wọ́n. Bẹ́ẹ̀ ni, àwọn ìyá mi àwọn náà máa ń lani, àwọn náà máa ń pani, àwọn náà máa ń gbéni dépò gíga nínú ayé. Ẹ̀yin ènìyàn mi, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ nǹkan kan. Gbogbo ìgbésẹ̀ tẹ́dá bá fẹ́ gbé nílé ayé, a gbọ́dọ̀ máa fi tàwọn àgbàlagbà ṣe. O fẹ́ lówó láyé, o ní láti fi àwọn àgbà ṣe. O fẹ́ di èèyàn pàtàkì láwùjọ, o ní láti fi tàwọn àgbà ṣe. Èèyàn ń bẹ nínú ayé, tó bá ní nínú ayé, tó mọ̀ pé nínú ayé la wà. Nínú ayé ńlá wà. Kí náà ń pè láyé? Àwọn àgbà náà ń pè ní ayé, nínú wọn la wà. Wọ́n pọ̀ nínú ayé tá a wà yìí. Ṣùgbọ́n ta ló fẹ́ dá àgbà mọ̀? Àfẹni tí Elédùmarè bá là lójú, ló lè mọ àwọn àgbà. Mojúbà ẹ̀yin àgbà o, mojúbà lọ́wọ́ yín o. Ẹ jẹ́ ká fi tàwọn àgbà ṣe. Nítorí wípé ilá tí ò fi tàwọn àgbà ṣe, níṣe ni lánàá níṣe ló kó, níṣe ni lánàá kó tí ó yọ̀ mọ́. Ikà tí ò fi tàwọn àgbà ṣe, níṣe náà nìkan náà wọ ẹ̀wù ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ ni, ìgbín tí ò fi tàwọn àgbà ṣe, níṣe ni ò ní ẹ̀jẹ̀. Ẹ̀yin ènìyàn mi, ẹ jẹ́ ká fi tàwọn àgbàlagbà ṣe nínú ayé o. Iṣẹ́ yìí, kí bò ní iṣẹ́ yìí ṣe dára? Tá bá pè nìkan ní nǹkan ìdáríjì, ó túmọ̀ sí wípé ní ìtumọ̀ tá a lè túmọ̀ rẹ̀ sí ni wípé èèyàn tí a ṣẹ̀ pé dáríjì wá foríjì mi. Ẹ jẹ́ wọ́n á láyé yín. Mo máa ń sọ kíní kẹ́kẹ́ kó ṣe gbogbo èèyàn tí a ṣẹ̀ là máa ń bẹ̀ kó dáríjì wá. A lè sọ fún a lè lo iṣẹ́ ìdáríjì àwọn àgbà yìí láti fi tọrọ, láti fi sílẹ̀, láti jẹ́ kí àwọn àgbà lè sílẹ̀kùn oore ńlá fún wa. Àbẹ́ gbọ́ mi yé? A lè jẹ́ kí wọ́n sílẹ̀kùn oore ńlá fún wa. Ara àwọn sáyìn kan wà tó yẹ pé téèyàn bá ń rí púpọ̀ jù, ó ti ní ọwọ́ nǹkan nínú, ó ti ní ọwọ́ àwọn ìyá mi nínú ni. Bí kò mọ lálàá ìbálòpọ̀ sáá, ọmọ jẹunjẹ ojú oorun sáá, kọmọ fojú kó yàǹkárí wọ̀ sáá. Ó jẹ́ wípé gbogbo bí ìkórira, kankan ṣàyédé kórira rẹ, bí kò kí o iṣẹ́ rẹ mọ́ lọ dédé, bóyá kí àtijẹ rẹ kó yàn káàdìjẹ yàn kó nira gan, ó ń lọ́wọ́ àwọn àgbà nínú ni. Ilẹ̀ Yorùbá la wà. Ìlú òyìnbó la lè mọ sọ wípé kò sí àgbà, ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá wa ń bí àwọn àgbà ń bẹ. Bẹ́ẹ̀ ni, àgbà tẹ́sí ń wò yìí kò síbi tójú wọn ò dé. Kò síbi tójú àwọn ìyá mi ò dé. Bẹ́ẹ̀ nìkan bá wà tó bá sọ wípé àgbà ń dà ńlá mú ní Nàìjíríà, wọ́n fẹ́ sá lọ ìlú òyìnbó. Tí bá kó tó dé ìlú òyìnbó, wọ́n á ti débẹ̀ kú. Mojúbà ẹ̀yin àgbà o. Ògùn ìdáríjì àwọn ẹlẹ́yẹ yìí mo fẹ́ kí a ṣe. Tá a bá ṣe,
wàláì tàláì súnmọ́bìlà lìàsíláwà wọ́n rò pa ṣẹ́ṣọ owó ni nítorí wípé gbogbo ń ta bá fi ìdáríjì yín sùn náà ni ó mọ̀ ṣẹṣẹ fún yàn bẹ́ẹ̀ sì ni àwọn àgbà foríjì ènìyàn ọ̀nà yẹn lè mọ gúnrégé dáadáa. Báwo ni a ò ṣe máa ṣe ẹlẹ́bàá mi ń wo ewé oríjìn ewé àjẹ́ òbàlé ewé ìyálóde funfun ewé ajíwewú kí lá ń pè léwé ajíwewú ìmí èṣù yẹn ni ṣùgbọ́n tá a bá fẹ́ pè é ẹjẹ́ àpè ní ajíwewú. ẹyẹ òǹbẹ kan ẹyẹ òwúwí kan ẹyẹlé kan èpo ọ̀bọ̀ tó fín mú dáadáa ẹ̀rù alámọ́ àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká gún nínú odó wíwá pátápátá ẹ jẹ́ ká gún papọ̀ mọ́ ọṣẹ nínú odó. Lẹ́yìn ìgbà tá a bá gún iṣẹ́ yìí tán tá a farabalẹ̀ gún tó kúnná tá a gún mọ́ ọṣẹ ọṣẹ tá a bá lò jẹ́ kó di ọṣẹ tí ó pọ̀ dáadáa torí àwọn èròjà náà máa pọ̀ téèyàn bá gún tán kó lè yí ọṣẹ náà dáadáa kí èròjà má pọ̀ ju ọṣẹ lọ. ẹ jẹ́ ká ra fìtílà olójú mẹ́rìndínlógún fìtílà tá a bá fẹ́ rà yìí a lè torí ọṣẹ náà a máa pọ̀ a lè kó sínú fìtílà bíi mẹ́rin a sì lè kó sínú fìtílà bíi mẹ́ta. Ẹ jẹ́ ká wá ra fìtílà olójú mẹ́ta kan tàbí olójú kankan láò fi dé ọṣẹ yìí lórí. A ó gbé ọṣẹ yìí kalẹ̀ fún ọjọ́ méje láì tí wẹ̀ á gbé kalẹ̀ a sì gbọ́dọ̀ sí wò fún ọjọ́ méje yìí. Lẹ́yìn ọjọ́ kejì a ó máa wẹ̀ ọṣẹ yìí ní àwẹ̀ ní alẹ́ sùn lálẹ́. Tá a bá fẹ́ wẹ̀ ọṣẹ yìí a ò gbọ́dọ̀ wọ bàtà wẹ̀. Ẹ̀kejì a ò gbọ́dọ̀ jẹ́ kẹ́ńkẹ́ tá a bá fi wẹ̀ a gbọ́dọ̀ jẹ́ kó jábọ́ lọ́wọ́ wa tó bá jábọ́ a ò gbọ́dọ̀ lò mọ́ a ò mú ọṣẹ kẹ̀ǹkẹ̀ mìíràn láò mọ́ lò lọ. Ètò tún tẹ̀lé èèwọ̀ tó tún wà níbi iṣẹ́ yìí ni pé àgbà tá a bá ti ṣe iṣẹ́ yìí ẹ jẹ́ ká ṣọ́ra fún àkàrà elépo a ò gbọ́dọ̀ jẹ àkàrà elépo kò jù báyẹn lọ èèwọ̀ rẹ̀ nú. Bọ́n tá a bá ń lo iṣẹ́ yìí mo fi ọba dáni wáyé búra lóbìnrin ò bá lò ó kóbìnrin kó kíyèsí iṣẹ́ yìí lílò kó ṣọ́ra fún iṣẹ́ yìí lílò ní obìnrin o ọkùnrin ló dáa fún jù obìnrin lè lò ó lè lò ó ṣùgbọ́n a mọ̀ ṣeéṣe tóbìnrin bá ń lò ó kán lè fẹ́ mú wọnú ẹgbẹ́ àgbà ó lè fẹ́ mú torí àwọn àlá tí ó là wọ́n lè fẹ́ mú wọnú ẹgbẹ́ ìgbọ́n tó bá jẹ́ pé ó wù láti lò ó lò ó. Ẹ̀wọ́n náà Dr. Modar Ẹgbẹ̀lẹ́dùmarè ọ̀bùn nípa àlàyé wa ẹ subscribe sórí YouTube channel yẹn ṣe àìṣẹ́yìn fáwọn ènìyàn o kán lè jàǹfààní ẹ̀ o ó dìgbà.